kẹ̀kẹ́dẹ̀ máa gbọ́ fún gbàfún gbèsè o. ètò tó ní alẹ́ gbà. àló tún ti dé arúgbó báyìí sí. àmọ́ ló tún ti dé o arúgbó báyìí sí. Samuel Ìbíkúnlé ti dóde ayé à. ó tún ti dé arúgbó báyìí sí. ó tún ti dé arúgbó báyìí sí. Samuel. ìwádẹ́lẹ̀ yọ̀ mo ní kẹ́ láyé ni. Odídẹrẹ́ ayé kò tó àkéwì irú Babátúndé Balógun Jagun Àṣọ yìí kì í ṣàjèjì sírú wọn. gbọ́ èdè tó rẹwà lédè Yorùbá láyé ẹ gbọ́ lẹ́nu Babátúndé Balógun Àṣọ. púpọ̀ nù yín ló ti ń gbọ́ ètò rẹ̀ tó pè ní ìṣẹ̀dálẹ̀ lórí Fresh FM. ètò ọ̀hún mọ́ ń lalẹ̀ lági oko lọ́jọ́ Wednesdays. bẹ́ẹ̀ bá tún wá lọ sórí ìkànnì tiwantiwa ẹ máa gbọ́ lórí ètò bíi iṣẹ́ yá lọ́jọ́ Tuesday. ẹ máa gbọ́ ètò rẹ̀ lórí tiwantiwa lórí Yorùbá Dùn. èyí tó fi mú mi jù láyé ó ní ti Yorùbá Dùn yẹn nítorí pé àṣé wọn gbọ́ Yorùbá àṣé Yorùbá ò yé mi àṣé pé nísìn ni mo jẹ́ nínú àwọn tí nínú ẹgbẹ́ akọ́mọlédè èdè Yorùbá àtàṣà àfìwà mo tó pàdé Babátúndé Balógun. ó pa igi mi dà ó sì sọ dé èèyàn. ó kọ́ mi láwọn Yorùbá tí wọ́n lọ rèé máa fi ṣàwọn ẹ̀ján ọ̀rọ̀ tọ́rọ̀ mi ó sì fi máa dùn létí aráyé. bẹ́ẹ̀ bá rí Babátúndé Balógun Jagun Àṣọ ẹ bá ń kí ẹ bá ń kí. àṣé tí kékeré ni tí mo mọ̀ ń parẹ́ wọn àfijọ́ tí mo tó pàdé rẹ̀ láwọn ibì kan àtàwọn àyè kan níbi tí wọ́n ti wá fẹjọ́ rẹ̀ sùn mí. ojú ìbá ti àwọn ìránṣẹ́ Ọlọ́run kan bí kì bá ṣàwọn kan. àbájọ tí Bíbélì Yorùbá fi sọ pé àwo ní gbàwó ń gbọ̀wọ́ báwo bá gbàwó ń gbọ̀wọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà. àwọn èèyàn kan wà tó jẹ́ pé Ọlọ́run fi àṣírí rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá pàdé wọn ẹ ní mọ̀ wípé áńgẹ́lì nínú èèyàn ni wọ́n. Ọlọ́run fi àwọn nǹkan kankan jíǹkí wọn tó jẹ́ agbára tiẹ̀. irú wọn ni Balógun Jagun Àṣọ wà. àwọn èèyàn kan wá fẹjọ́ rẹ̀ sùn mí wọ́n sì sọ oríṣiríṣi àwọn nǹkan tó ṣe. nílé iṣẹ́ rédíò Fresh FM mo forúkọ bọ àwọn èèyàn kan láṣìírí. nílẹ̀ Ìbàdàn mo forúkọ bọ àwọn kan láṣìírí tán lóko tán lókì. ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa mo forúkọ bọ àwọn alágbára tẹ́ ẹ̀ mọ́ ń gbọ́ lórí rédíò kan mo forúkọ bọ wọn láṣìírí. tó jẹ́ pé wọ́n wá ròyìn Jagun Àṣọ. inú ọ́fíìsì mo wà lọ́jọ́ yẹn èmi àti Yínká Ayéfẹ́lẹ́ ń sọ̀rọ̀ àti ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB. arúgbó boys irú àwọn èèyàn wo lẹ́ ń gbà sí tiwantiwa yẹn mo ní bíi ti bòsà. ìjágbára àwọn ó ka adúrú àwọn tẹ́ ẹ lọ rèé gbé yìí mo ní ọ̀gá ẹ máa calm down kí ló ṣẹlẹ̀ ẹ calm down nínú Olúwa Ọlọ́run ló ti ẹ̀yọ̀ kan lára àwọn ọwọ́lọpẹ́ Jagun Àṣọ gbèdégbèdé náà. wọ́n bá ní àárín ọ̀sẹ̀ Ọlọ́run ní òjò kí wọ́n tún fi ọwọ́ èjì ní òjò kan fọwọ́ òsì mú àléjìká níkànnì Fresh FM níbi táwọn ti ń dán ìbọn wò tí ń lọ rèé yin ìbọn wọ́n sì yìnbọn lábàádì. èèyàn kan bẹ nínú Fresh FM nínú kulu Fresh FM nípínlẹ̀ Èkó níbi ilé Fresh FM tó wà níbẹ̀ lẹ́yìn lọ́rẹ̀gùn wọ́n sì yin ìbọn wọ́n yìn ìkùnyìn ó sì lu ara ògiri wọlé débi pé ẹni tó wà nínú ilé ìbọn sì lọ rèé bá níbi orí ibùsùn ó sì dùn wájú rẹ̀ ó déwájú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ ó sì bọ́lẹ̀ wájú rẹ̀ ó dàbí ìgbà téèyàn bá ń wo Yorùbá fíìmù. àṣé òwe rándanrandan lòwe àìgbélé ẹni àfọrùn rọ àṣé èèyàn mo rún sùn ni àìmọye ẹni tó ti fojú tó ti sùn tó ti fọrùn rọ dáadáa. àdúpẹ́ pé wọn ò fọwọ́ òsì mú wa léjìká níkànnì Fresh FM Èkó. mo wà lọ́fíìsì ńjọ́ yẹn Akínsọjí àpíà EOB pè mí èmi àti EOB àti Ayéfẹ́lẹ́ bá ń sọ̀rọ̀ sọ pé irú èèyàn wo lẹ́ ń gbà sí Fresh FM mo ní kí ló dé ọ̀gá there is a certain man táwọn èèyàn wá ròyìn ẹ̀ fáwọn ta ni àyíká ni mo ní èwo nu wọn ṣé kìí sàpíà tó wá jẹ́ pàpíà ni èmi gan rẹ́dì pé kẹ́ ẹ ṣáàkì ẹ̀ torí pé ọ̀rọ̀ rẹ̀ ti sú mi àwọn sọ pé arúgbó bọ́ọ̀sì tó tún bẹ̀rẹ̀ dáadáa ṣé Báyọ̀ Fálékè wá ni tó jẹ́ ọ̀gá mi ànábì Báyọ̀ Fálékè náà nínú kéèyàn ka nínú lára àwọn tó bẹ̀rẹ̀ ká máa ka ìròyìn lédè Yorùbá ká máa fi ṣàjẹ́ sí i Báyọ̀ Fálékè ló bẹ̀rẹ̀ oníròyìn ṣàjẹ́ òun àti Ọládàpọ̀ bàbá wa
Kọ́lá Ládòkè ẹnu mi àgò sàbílà ànábì làwọn náà jẹ́ nínú kálọ̀rì mọ́ fisa jẹ́ karòyìn àwọn ló bẹ̀rẹ̀ abàǹtẹ̀ nínú ká tún wá pèdè àrà tó mọ́gbọ́n wá ànábì ní Báyọ̀ Fálékè kàkà kí Olódùmarè tí ń fìgbà gbogbo fún rẹ̀ sí ti aráyé wọ́n ní kì í ṣe Báyọ̀ Fálékè wọ́n ní jagun àṣọ àbí kinní kan wọ́n ń pè báyìí mọ̀ ni wọ́n sì ń fi àwọn ẹ̀rí mọ́ jẹ́mi sọ ní arúgbó bọ́ìsì yìí òbí ẹ̀ náà wá ohun tí wọ́n fi àwọn nǹkan yẹn hàn mí mo rí àwọn nǹkan ọ̀hún fún ìgbà àkọ́kọ́ láyé ara mi sì ń ṣẹ́gìrì ara mi sì ń gbọ̀n. How come this man is so great yet he says nothing about himself? bó lè yẹn ṣe ní àwọn ṣírí bó lè yẹn ṣe ní àwọn ànípamọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe é lò fi gbà yàn kalẹ̀ báyìí tí èsì ìwé ẹ ti pàdé rẹ̀ tẹ́ ti dìgbòlú ẹ ti pàdé rẹ̀ tẹ́ ti fàyàkín láyà wọn ò ròyìn rẹ̀ lónìí láti kékeré rẹ̀ ju bó ṣe yẹ lọ ṣùgbọ́n Yorùbá ní ẹni tójú rẹ̀ bá rí ṣóṣòṣò yẹ kó lè sọ ṣáṣáṣá wọ́n mọ̀ fi àwọn èdè àti àwọn Yorùbá tó dùn kan béèrè àwọn ìbéèrè tó jẹ mẹ́sìn tó sì jẹ máṣà wọ́n lọ rèé máa fi wọ́n lọ rèé máa fi po jagun àṣọ wọ́n lọ rèé máa fi po núpọ̀ lórí ètò àròbá àwọn akọrin fún talẹ́ òní mo fẹ́ bí pé ibo ló ti rí kiri wá ayé mo fẹ́ bí pé ibo ló ti rí àwọn ṣírì tí ń bẹnu àlùkùránì tí fi ń lọ rèé tú àwọn èèyàn kalẹ̀ tí ò sì polówó ara rẹ̀ mo fẹ́ bí lálẹ́ òní pé ibo ló ti rí àwọn kinní ọ̀hún kí ló dé tí ò jẹ́ aṣọ kinní ọ̀hún di bísínẹ̀sì ká mọ lọ ìlú èbó ká mọ ra mọ́tò bẹ̀ẹ̀bẹ̀ téèyàn lọ rèé mọ gàkútí gùn kí ló dé tí ò jẹ́ lọ rèé mọ lu àwọn kinní ọ̀hún báwọn àwọn sájìndàlẹ̀ mọ̀jẹ̀ kó bá pìà kí ló dé tá a lè lọ rèé mọ lù bẹ́ẹ̀ ẹ gbọ́ wìrìwìrì lórí ètò talẹ́ òní ní tó bá ṣe é wí lórí ètò ẹ gbọ́ gẹ́gẹ́ bí àwọn ìrírí àtàwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó ìṣẹ̀rí tí ò ṣe já ní koro ní tí ò bá ṣe é wí ń bẹ̀ wọ́n ṣẹkù lórí rédíò wọ́n nìkẹ́ lọ rí mọ́ bí lórí rédíò yín nìkẹ́ lọ rí mọ́ bí lórí fóònù. akíṣojú olúmíwà pẹ́à já lọ sójúde lọ́hùn bí n bá padà dé àárín gbogbo ètò lẹ́bàá mi wọ́n sọ àwọn nǹkan méjì mẹ́ta kan tó jẹ́ pé tẹ́ ẹ bá pàdé àwọn èèyàn kan tẹ́ ẹ bá rí àwọn àmì ọ̀hún ẹ mọ̀ ṣọ́ra fún wọn wọn iṣẹ́ ní tó ṣe rí fín ẹ pàdé wọn níbi iṣẹ́ ẹ pàdé wọn díkọ̀ ẹ pàdé wọn láàrin èrò ẹ rí wọn ńgbà míì wọn lè rí jìnnìjà pé wọn ò ṣe é rí fín wọn kọlu Ọlọ́run bẹ lára wọn. ń ròyìn Babátúndé Balógun díẹ̀ lálẹ́ òní àwọn tó bá sì mọ̀ ó ṣe ti káwọn náà lè jẹ́rìí rẹ̀ lórí ètò lónìí ẹ lẹ́ ń bẹ̀ wọn ẹ kú kalẹ̀. àwọn èèyàn kan ń bẹ nínú àwọn àfáà tó jẹ́ wípé inú ilé tẹ́tì lọ́ọ́ rí bá wọn inú ilé kó tó pọ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan tí Ọlọ́run fi ṣe àṣírí sára wọn gbàgbìnrìnjàgbìnrin ilé ńlá ò lè gbà á ṣùgbọ́n Ọlọ́run máa ń fi wọn pamọ́ sáàrin àwọn èrò wọ́n ń bẹ nínú àwọn aláwo wọ́n ń bẹ nínú àwọn àlùfáà wọ́n sì ń bẹ láwọn tí ń jágbe mọ́ Ọlọ́run Elédùmarè kó tó gbọ́ irú àwọn ẹlòmíì ẹ ti pàdé wọn tẹ́ ti sọ pé irú ilé ṣùgbọ́n Ọlọ́run máa ń fi irú wọn pamọ́ bẹ́ẹ̀ Jésù Olúwa tí wọ́n ròyìn káàkiri gbogbo àgbáyé wọn wá lọ rí bá wọn lọ rí gbé síbùjá ẹran ibi tẹ́ ẹran ti ń ké mẹ́ẹ̀ kí ló tọ́lọ́run máa ń fi àwọn agbára rẹ̀ pamọ́ gbogbo àwọn wòlíì àtàwọn tó ṣiṣẹ́ ńláńlá nínú Bíbélì àti nínú Kùránì èyí tí wọ́n fi lé ńlá ròyìn ò sí bí wọn ò bá gbórí òkè wọn ò gbórí àpáta tàbí wọn lọ rí mọ́ gbénu jù. àdúrà ló ń gba agbára bọ́ fún fáyà kún tọ́lọ́hún ní ìjọ ìmọ́lẹ̀ Nuru Salam Fatorika Tijaniya Academy olómi olúndé Ìbàdàn ni ẹ máa bọ̀ kájọ forúkọ Ọlọ́run Allahu. èrò wìtìwìtì lórí ilé àdúrà níjọ ìmọ́lẹ̀ Nuru Salam Fatorika Tijaniya níbi tí ìránṣẹ́ Ọlọ́run wà níyè láàṣẹ yìí kì í sábà Babátúndé Balógun jagun àṣọ pèdèpèdè tí ń fi kún fáyà kún tí ń bẹ nínú orúkọ Ọlọ́run aláàtú onípòjìpò sílẹ̀ kúrò nínú ìdè ọkọ ọ̀run aya ọ̀run àìníbùjókòó iṣẹ́ tó dojú àtòríṣiríṣi ìṣòro nínú ayé ọmọ ènìyàn fáǹfààní gbogbo èyí tẹ̀ ń pòǹgbẹ láti rí wà níyì láàṣẹ yìí kì í sábà Babátúndé Balógun jagun
àṣọ pèdèpèdè. ọjọ́ mẹ́rin láàrin ọ̀sẹ̀ ni bàbá wa fi ń dáwọn èèyàn lóhùn tán ìmọ́lẹ̀ sí gbogbo ìṣòro tó ń dojú kọ ọmọ èèyàn pẹ̀lú àṣírí orúkọ ọlọ́run Allah. ní gbogbo ọjọ́ Sunday, ọjọ́ Monday, Wednesday àtọjọ́ Thursday ni wàlíì fi ń wà níkàlẹ̀ láti dáwọn àlejò lóhùn ní dédé aago 10 àárọ̀ sí 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ mẹ́rẹ̀ẹ̀rin. àwọn tó tètè dé ni wọ́n ń rí nọ́mbà ìṣíwájú níbikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀. tẹ́ ẹ bá ti dákẹ́dẹ́mi olómi olúndé bíríjì ìlú Ìbàdàn. ẹgbọ́kadà tó ń lọ sílé Ṣéwù kọ́lọ́kadà ò gbé lórí ilẹ̀ ìjọ ìmọ́lẹ̀ Nuru Salam Torikatu Tijaniya. abẹ́ mango inú kòkó ó sì lè jórí ilẹ̀ ìjọ wa. àdúrà rẹ̀ gba prayer ground ní kọjá báàgì àjígbáyé ẹlẹ́rìí àyégoro Ìbàdàn. ẹ tún lè pe nọ́mbà yìí 090-705-77719. gbígbà àdúrà tọ́lọ́mù ni o Masha Allah. ẹ máa ń gbé ojú àlejò mi síbẹ̀ lálẹ́ òní. I want to celebrate Babatunde Balogun jagun aṣọ pèdèpèdè. ẹ bá ń kí gbogbo àwọn aráalé Babatunde Balogun. ẹ kú ilé o, ẹ káalẹ́ o gbogbo jàmáà mi. àfẹ́kàlàyé fẹ́ràn rẹ̀ kàyé lóòrùn ràn. bí dùndún bá wọ̀lú tẹrú tọmọ ní gbọ́wọ́ ọjọ́ gẹ́ngẹ́. bẹ́ẹ̀ni. mo ṣe bá olùkọ́ mi lálẹ́ yìí. ọ̀jìnì láàrin pèdèpèdè. ìwọ lọ kọ́ mi. ó ń dùn gbóyè ọmọ òkè Ìbàdàn. ó jèrè wáyé dira. Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sítọ́ jara àdúgbò gbogbo lógun. ọmọ Lágelú rọra bínú jogun ó sinmi wọ́n ti ní togun là á kí Ìbàdàn. ọmọ Lágelú ọmọ ọ̀rọ̀ apata má fi dàtí ń pa ọta sílẹ̀ kíjà ò tó dé wọ́n lẹ́ni tá a pèpè àwọn máa jagun mọ́ ti ń léwó gbé Ìbàdàn máa jòrò sùn. Ìbàdàn kì í dín fákífọ́ mọ́ aráàlú níjọ́síjọ́sí. wọ́n sọ pé kálọ̀rì májèjì wá fún panẹ́lì tí wọ́n sì ń fènìyàn ṣẹbọ. òní ní yìnbọn fàpíà. nítorí pé Ifá Ìbàdàn kì í gbónílẹ̀ bí àjèjì. Apáṣú béèrè kó o tó wọ̀ ọ́ níbi olè gbé jàre ohun olóhun. Ìbàdàn mèsì ọgọ́. àpíà òní ní fi nǹkan ṣe ọ́. lọ́ọ̀rì bá ń gbé ìbọn làṣà mi. ń bẹ́ẹ̀ bí mo mọ́ kẹ́sẹ̀ síbi mọ́tò ẹ lọ gbé wá. àpíà ń fi nǹkan ṣe ọ́ lónìí. àpíà ìwọ ló ń ṣe mí ìwọ ló lọ tásìrì mi fún jagun àṣírí. wọn ò kì mí débi tó kì mí dé rí. ẹ káàbọ̀ sórí ètò. mo ṣe bá akọni o. iwájú lèrò bérò ẹni iwájú ò ní dèrò yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. àwíṣẹ́ àfọgbọ́n. ẹ kálẹ̀ o. in no mincing words mo ṣèwádìí lórí ọ̀rọ̀ yín and it is upon that I've personally invited you. Alhamdulillah. How can a man love culture so much and be so rooted in religion that you will not be able to. ó lójú ẹni tí ó lè fi ibi ẹnu ṣàpẹ́mi ikú gẹ́gẹ́ mo ṣe wí lẹ́ẹ̀kan. láàrin àwọn ọdún láàrin àwọn oṣù tí ń bẹ nínú ọdún ó ní iye oṣù tẹ́ ẹ̀ fi rí sánmọ̀. bẹ́ẹ̀ ni. ó ní ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ Kùránì kà tí ò yé yín ṣùgbọ́n Yorùbá tún jàrá bá yín débi pé pẹ̀ntàlédé Yorùbá lẹ́nu yín ibi tá a ti mọ lálẹ́ òní nù. ibo lẹ ti rí Yorùbá yìí ibo lẹ ti kọ́ Yorùbá ibo wọ́n ti tẹ̀ ọ́ nífa Yorùbá ibo ló ti rí kọ̀ọ̀kan lọ jìgò èdè Yorùbá. àwọn bíi tí babaláwo gbọ́ odù fádé àbí tí odù ṣe mọ̀ pé mo ń sọ lórí ètò àjọbọ níjò ní wípé àáfàá kan lọ sórí pèpele lórí mímbàrí kan wọ́n pè ó wá dúró lórí ibẹ̀ wá sọ pé ẹni awí fún ó sọ pé gbogbo yín tẹ̀ ń lọ lé yẹ̀mí wò tẹ̀ ń lọ lé oníṣègùn gbogbo yín pátápátá ẹ kó àkísòfò oorun o iná lẹ̀ ń lọ inú náà já ànámọ̀. ó wá ní nígbà tí ó wá parí ọ̀rọ̀ rẹ̀ ó wá ní ẹni awí fún ọ̀bàjẹ́ ọgbọ́ ẹni asọ̀rọ̀ fún ọ̀bàjẹ́ ọgbà ìdáyìn gan ké last yẹn ó dùn fa ni ó dùn fa kan ló wí bẹ́ẹ̀ ẹni awí fún ọ̀bàjẹ́ ọgbọ́ ẹni asọ̀rọ̀ fún kódà ó dùn fa méjì ló wí. ibo lẹ ti rí Yorùbá yìí kì í ṣe bẹ́ẹ̀ mú ń lọ lálẹ́ òní ibo lẹ ti rí àwọn èdè Yorùbá tó dùn tẹ́ ẹ fi ń ṣètò tẹ́ ẹ fi ń gbègbèsè ayé débi pé kò sígbà téèyàn jókòó pẹ̀lú yín tí èèyàn ní kọ́ téèyàn tún ní nímọ̀ nípa èdè Yorùbá ibo lẹ ti rí Yorùbá yìí. bẹ́ẹ̀ rí ìyá mi ló kọ́ mi lédè mo mèdè bàbá mi kọ́ mi ní ṣàmùṣàmù mọ́ mẹ́ràn jẹ̀bi ọmọdé kásá máa sọ wípé ẹ̀bùn Elédùmarè ni. ẹ̀bùn Elédùmarè ni ẹ̀bùn ni. kò sí àfàpíà kò sí àfẹ́mi kí lèmi ṣe fún.
orí tí ọ̀dà dé inú agorodẹ ní ti yọ ọrùn tí ó lè jí gbàrà lẹ́kẹ̀ inú agorodẹ ní ó ti làṣọ wá ìbàdí àrán tí ó lò mọ́ sàájì aṣọ bá tí kò náà yanranyanran inú agorodẹ yìí náà ni. kí ni ìwọ ṣe fún Ọlọ́run tí òye fún ọ lédè Yorùbá tó fún Jagun Aṣọ Ọlọ́run ti mọ̀ pé pàtà tọ́ọ̀gì ló wọ́n fi ṣe tàbí kó wọ́n fi ṣe rán dáadáa kí ní títàràtà. I must tell you tonight. I've always said it behind you, and tonight I'm reiterating that I'm a big fan. Àwọn olóyìnbó sọ pé it takes excellence to recognize excellence. Odùfà ní bàbá rí ẹjẹ́ kí ẹlẹ́bọ pé ó kú àná àti pé ẹjẹ́ àròyìn èèyàn lára àwọn tí èèyàn fi mọ rírì ara rẹ̀ nù. Èdè Yorùbá yẹn dùn lẹ́nu yín kò ní kan láṣẹ lọ́wọ́ Elédùmarè. Bó o ní èdè Yorùbá bó o ló ṣe jìn tó bó o ló ṣe fẹ̀ tó èdè Yorùbá lédè láṣà níṣe lẹ́sìn lọ́dọ̀ yín bó o ló ṣe fẹ̀ tó. Ọkẹnu ọfẹ ó jì ó sì tún súnmọ́ ọfẹlẹ ó wúwo ó nípọn ó búra gàdàbúyò ó tún kà sí àrà èdè Yorùbá ju bí tá à ń fi ń wò ó lọ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ọṣẹ́rù yín kù sórílẹ̀. ìwọ bàbá yìí ká máa dúpẹ́. ìwọ bàbá yìí bá a bá dé àwùjọ àwọn akọ́mọlédè àtàṣà orúkọ yín kì í ṣe ti onímẹ̀ẹ́rí lọ́dọ̀ àwọn àgbàlagbà pèdèpèdè lọ́dọ̀ gbogbo àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ pé èdè Yorùbá yé a kì í ṣe àfẹ́kù yín lọ́dọ̀ wọn láwùjọ àwọn tí ń kọ́mọ láṣà tí ń kọ́mọ lédè ọ̀gá lè tún jẹ́ ń bẹ̀. ṣùgbọ́n ní ti ntẹ́mi mọ̀ ń pa yín nìyẹn tí mo mọ̀ ń pa yín ni pé broadcaster par excellence. ìgbà tí mo wá tún lọ rèé bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn ìròyìn yín ó bà mí lẹ́rù púpọ̀ jù wọ́n láàfáà ní sà. Ọlọ́run ni. Ọlọ́run ní tún jàfa. Ọlọ́run ni Ọlọ́run ló ní mọ̀ nípa rẹ̀. ṣé ìrẹ̀lẹ̀ yóò ní ṣe ilé sí báyìí. ìdí abá ni wípé kò sí ẹni tí ó gbọ́dọ̀ fọwọ́ gbáyà pé òun ni Ọlọ́run náà ni bíná bá ń jó Ọlọ́run ni bóòrùn ràn Ọlọ́run ni bójò bá ń rọ̀ Ọlọ́run náà ni torí ọba tó dá iná lọ́dọ̀ mi ti ń poró iná Ọlọ́run lọ́mọdé gbogbo ẹ̀ bí mo ṣe bára mi kò yé mi Ọlọ́run ni. Tí àwọn èèyàn bá máa sọ̀rọ̀ wọ́n á ní ẹni tó bá jẹ́ àáfà ṣé o mọ̀ pé mo ń wo fídíò àmì Ọlọ́run ṣèyí kìíní wọn àbí àmì Ọlọ́run wọ́n wá wọ face cap wọ́n wọ polo wọ́n wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò ní fẹ́ràn báwọn ṣe múra ẹ̀ nítorí pé wọ́n ti gbàgbọ́ wípé gbogbo ẹni tó bá ti wọ jàlábíà òun lè lè Ọlọ́run wípé ní títí ń sọ yẹn di mùsùlùmí nù kéèyàn ó gbé ẹrù kéèyàn ó wé láwàní kéèyàn ó sì wọ kéèyàn wọ kìmọ́ọ̀rù tàbí kéèyàn wọ àlìkínbà kéèyàn wọ wípé ìmọ̀ jẹ́ kéè bẹ́ẹ̀ bá tún wá rí ẹni tó wọṣọ mímọ́ tó wọṣọ fún tó rin Jésù ń dùn lẹ́nu rẹ̀ tí ń kọ́ ọmọ náà wà wọ́n ní ẹni Ọlọ́run lélẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà àwọn èèyàn ti máa ń fi níní ìmọ̀ èdè kéwú Arabic kéèyàn mọ̀ lámọ̀jù kó jẹ́ pé kọ́mọ́ ti béèrè ọ̀rọ̀ mẹ́fà lọ́wọ́ kẹ́mi sọ pé asubila alhamdulilah asubila kéèyàn sálè mọ́ sọ̀rọ̀ márùn kó mọ́ ti fi kéwú àtàrábìkì kún wọ́n máa ń fi ojú rẹ̀ wò yẹn pé èèyàn Ọlọ́run ni ṣùgbọ́n ní ti kéwú ẹ mọ̀ lámọ̀dójú tí kì í ṣàwàdà ṣùgbọ́n Yorùbá ẹnu yín kéwú tẹ́ ẹ mọ̀ tí ń gbénu yín àti agbára àti ṣírì tọ́lọ́run gbé fún yín yẹn kò gba Yorùbá lẹ́nu yín bó o lẹ ṣe ṣe such that ẹni tó bá ń gbọ́ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ló ti mú un tí kì í ṣe tọkùnrin wọ́n ti mú wọn ti ẹ̀ pé ẹ̀wọ̀ ẹ̀ kàn ń sọ bẹ́ẹ̀ ṣe ń ròyìn rẹ̀ gan yóò bẹ́ẹ̀ nú ẹ̀ yẹn ṣé àmọ́ pẹ́ lómi ló máa ń gbàgbọ́ mo rántí bàbá mi Bishop Ayọ̀ Ládìgbòlù bọ́ bá kọyín lọ́nu Bíbélì sáà yóò tún mọ́dù fà kan yóò fi kì í lẹ́gbẹ̀ẹ́ pé nítorí Olúwa sọ́nù wé oníwàásù tó sọ pé even the swift does not win the race pé eré kì í ṣe ti ẹni tí ń sáhùn wípé ẹni tó ń sáré lè wọ́n win ní ẹ̀kíní kan nínú ìwé Ecclesiastes the swift does not win the race because time and unforeseen occurrences has befallen them all. ọ̀hún ni pé iná wa rán mi létí odùfà kan tó sọ pé ọba àfọ̀sùnwẹ̀rí nù pé kò fọ̀sà sẹ́sẹ̀ ẹni Ọlọ́run bá wẹ̀ ní mọ̀tàùntàùn ẹ̀rí pé ó bá ẹsẹ̀ Bíbélì mú nù ìwé Sáàmù ibi tí Bíbélì sọ pé bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà ẹ̀ tí nǹkan ṣe lásán ẹ̀yin olùfẹ́ ẹ̀yin ará ẹ jẹ́ á gbọ́kànlé Olúwa ẹ jẹ́ á sinmi lé Jésù yóò sì rí wọ̀ọ̀kù tí ó sì sinmi sọ́kàn àyà èèyàn
ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn ti lérò wípé bó bá ṣe gbọ́ kéwú tó ó ní ìsúnmọ́ àti ṣírì tọ́lọ́run gbé fún wọn bẹ́ẹ̀ ló ṣe tó bó o ní agbára tọ́lọ́run fún yín àti ìmọ̀tẹ́ ní nípa kéwú bó o ní o ṣe gba Yorùbá lẹ́nu yín. ṣe ṣé wọn mọ jara wọn yàn. kò gbọdọ̀ jara wọn yàn. ẹ ṣáà wò. àdìhù ní astajibu lakum wàmọ́ lámúyàrí fún ní fọ̀káìfà yàbùdó ni ó ní àdìhù ní astajibu lakum ẹ wá mi mọ̀ síwájú kẹ́ ẹ tó máa pè mí kẹ́ ẹ tó máa sìn mí wàmọ́ lámúyàrí fún ní fọ̀káìfà yàbùdó tẹ́ ẹ bá wá mi rí ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa pè mí o. ìdí ẹ̀rí tó fi jẹ́ wípé kì í ṣe kákéwú tán ní èèyàn súnmọ́ lọ́hùn àmọ́ iye èèyàn tó ké tán tó mọ̀ tún wọn lárúbáwá tán látòkè délẹ̀ ṣùgbọ́n kò nígbàgbọ́ nú Ọlọ́run torí kéwú dàbí èdè ìnígbàgbọ́ nú Ọlọ́run ọ̀tọ̀ ló dá dúró gbogbo àrà tí mo ti wá ń dá pẹ̀lú agbára ìmọ́lẹ̀ pátá èdè Yorùbá lọ́pọ̀ jù ń bẹ àṣẹ ń bẹnu èdè Yorùbá gan bẹ́ẹ̀ ni. níjọ́ tí wọ́n fi fídíò ọkùnrin tí yóò jókòó wájú yín tẹ̀ ń wò yìí níjọ́ wọ́n fídíò rẹ̀ hàn mí níbi tí wọ́n ti ń ṣe mi ìfẹ́ tú àṣírí yẹn nítorí pé ara mi ni tó ti ń rùn mi ìfẹ́ dákọ ẹni tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí. so àsìkò gba yẹn mo wà privilege láti wo àwọn bó ṣe ń ṣẹlẹ̀ ńbẹ̀ mo retí pé wọ́n mọ̀ gbọ́ àwọn ohun awo tàbí tí mo mọ̀ ń gbọ́ lẹ́nu jọ̀gbọ́dọ̀ Ọ̀rúnmìlà mo retí pé wọ́n mọ̀ gbọ́ láwọn àsìkò ìgbà tí ẹ̀ ń ṣe àwọn iṣẹ́ kan tó lágbára tó pin ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń pe Allah tẹ́ ń pe àwọn èdè kan nínú Kùránì lẹ́ ń fi Yorùbá jìn lẹ́gbẹ̀ẹ́ èmi rò bóyá kéwú gangan lágbára ni. kéwú èdè ni kéwú agbára Ọlọ́run ní fún yàn. ó fẹ́ tó jẹ́ Yorùbá ó fẹ́ tó fáwúsá ó jẹ́ tó jẹ́ Ìgbò. nínú èdè ẹ̀yà tó ní àṣẹ lẹ́nu ju Yorùbá ni o àmọ́ lò ní o. àìmọ́ lò ní. bẹ́ẹ̀ ni àìmọ́ lò ní o bá a bá mọ̀ lò pẹ̀lú èdè Yorùbá bá a bá ní kí òjò ó máa rọ̀ lásìkò ẹ̀rùn òjò ọ̀rọ̀ o nígbà tí èèyàn bá ti gbé gbàgbọ́ ẹ̀ lé ọba tó ní ayé tó lòdì ọ̀run. bẹ́ẹ̀ èèyàn bá nígbàgbọ́ tó bá kéré bíi kóró mustadi yóò sọ pé kó kún ṣìdí kó sì bọ́ nù kún yóò sì ṣí. yóò ṣí o Ọlọ́run fẹ́ràn èdè Yorùbá gan. èdè Yorùbá ní láríbà àwọn àjọ Ọlọ́run. èmi ń lò ó sì jẹ́ mi lọ́wọ́. ìdí nìyẹn tẹ́ fi pé ètò yìí ní Yorùbá dùn. bẹ́ẹ̀ ni ó jẹ́ mi lọ́wọ́ gan o. méní méjì mẹ́ta àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti wá bá mi fún àwọn nǹkan tí wọ́n lérò pé mi náà jẹ́ tí wọ́n jẹ́ because you know a lot of times làwọn èèyàn mọ̀ pé ń gbé arúgbó àbí àti ń dáhùn yẹn ló fẹ́ sí ń wò yìí àbí ò tí mọ̀ ṣe ó gbogbo mọ̀ ṣe pàtẹ́ ìṣègùn ni àbí ọjọ́ ń bọ̀ tá a gbẹ́ iná wà sórí let's talk about it sọ tẹ́yìn náà lò ṣùgbọ́n mo mọ̀ pé tiẹ̀ ò lè kúrò lọ́wọ́ àwọn jínù àwọn tí wọ́n ń lò yẹn ìjọ dédé yín ọ̀bájọ yíra yín wọ́n lù ọ̀pá wọ́n sì ọ́ lè ṣe tí wọ́n sì ọ́ lè ṣe tẹ́yìn yẹn tẹ́ pé bóyá wọ́n change Google Translator tó fi ń bá wọn sọ̀rọ̀ ni. lẹ́nìkejì tí mo jẹ́rìí sí Yínká Ayéfẹ́lẹ́ gbúròó yín ó gbé yín wá sórí ètò Ọpẹ́yẹmí. bẹ́ẹ̀ ni. odidi bíi wákàtí méjì ní fi ń sọ àwọn nǹkan tí ń dẹ́rù bá àwọn èèyàn. ó wá kan èmi náà kú lónìí èmi ò tètè gbọ́ ètò yẹn ẹ̀yin ọ̀rẹ́ yìí mo ṣẹ̀ṣẹ̀ lọ rí gbọ́ ńgbà táwọn ẹ̀bẹ̀rẹ̀ sí ní fẹjọ́ yín sùn mí. 2 3 4 5 bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ polongo tẹ́ ẹ̀ pòkìkí rẹ̀ táwọn pásítọ̀ bá ń ṣe àwọn iṣẹ́ àmì àbíṣẹ́ ìyanu tàbí tí wọ́n bá gbà yàn kan lẹ̀ lọ́wọ́ ogun tàbí nínú ìṣòro kan in a spiritual way wọ́n ó sọ pé kẹ́ni ẹ ṣe testimony wọ́n ó gbé fídíò rẹ̀ síbẹ̀ wọ́n ó gbé fídíò ara wọn síbẹ̀ wọ́n ó ya fọ́tò wọn ó gbé fọ́tò ìyàwó wọn bẹ̀ wípé ẹ̀wọ̀n tọ́lọ̀ ń gbọ́wọ́ wa ṣe èyí ṣe tẹ́yìn kàkàrírí tọ́lọ̀ ń fún yín bẹ̀ kí ló dé ṣé èèwọ̀ ni kéèyàn ó kàkàrírí pé ọpẹ́lọpẹ́ ẹ̀mí mi mo gba àpíà lẹ̀ lọ́wọ́ gbogbo ìdààmú dààbò tí ń bá kí pé mi mo mú mọ̀nà ṣé èèwọ̀ ni kì í kúkú ṣe wọ̀. kí ló dé tẹ́ ẹ̀ wá kàkàrí tẹ́ ẹ̀ pariwo tẹ́ ẹ̀ kéde fáyé. kì í kúkú ṣe pé. wọ́n bá tún bí ẹ mọ̀ pé ọlọ́run ni arúgbó bọ́ọ̀sì ṣe ṣàjẹ́ adalé ń bẹ mọ̀jẹ̀ apariwo rẹ̀ kí ló dé. a ní pariwo títí tí ọlọ́run ó fi máa fi àmì hàn káyé. Ànábì Ìsá alayhi salatu wa salam tí gbogbo wa mọ̀ sí Jesus Christ kò polongo ara rẹ̀ tọ́lọ́run fi hàn. kò polongo ara rẹ̀ tọ́lọ́run fi hàn. nígbà tó tásìkò ọlọ́run fi hàn àìmọye àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ti gbọ́wọ́ mi ṣe tí fídíò rẹ̀ ń lọ bí 30 bí 40 tí n sì fi kankan sórí ayélujára. kí ló dé. ó ti jọ tí. ẹ ní PR manager. ó ti jọ tí. ẹ̀yin gbọ́dọ̀ jẹ́ ẹ̀yin tó fún ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ́rù mi.
ó ti ìyẹn mọ̀ ṣe UK tour mọ́ US tour kí ayé ni. ó ti jọ́ tí mo ṣiṣẹ́ kan. kí ló dé tó lóye pé Ọlọ́run máa ń fún ẹni tí ò mówó náà Ọlọ́run máa ń fún lówó bó lówó ṣe Olódùmarè. mo jẹ́rù Akínsọjí àpíà yìí yóò ti kọ́kọ́ lórí dá skul lẹ̀ àpíà Ọlọ́run ṣẹ́gi mọ́ lẹ́yìn ọ̀run mo gbọ́rọ̀ yín jàre bàbá yìí. ó ti jọ́ tí mo ṣiṣẹ́ kan tí mo bá ọkọ ọ̀run yẹn wí àlìjánu ni inú wa bí wípé ṣé lóòótọ́ lọkọ ọ̀run wà. ó wà o. èmi ò mọ̀ pé ó wà lóòótọ́ àbí gbọ́dọ̀ mìíràn tó rí o. ó wà tí ì ṣe kékeré èmi ṣe gbogbo iṣẹ́ tí mo ń ṣe tí mo ní tí mo ti ṣe làwọn fídíò rẹ̀ wà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àlìjánu ibi tó ti bá yẹ ẹlòmíì dé ẹni tó dè mọ́lẹ̀ fún bíi 47 years. tí ó dé orí ọjọ́ àníkan ṣẹlẹ̀ ní àyíká mi ní ìsáfẹ́ dáko èèyàn ni mi ìfẹ́ dáko àpíà ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. láìpẹ́ yìí ọmọdékùnrin kan bí ọmọ 20 ọdún ọmọdékùnrin kan bí ọmọ 20 ọdún ó ti ẹ̀mí rẹ̀ ti bọ́ tán nílé ìwòsàn bàbá rẹ̀ wá sáré pè mí pé ẹ dákun ó lọ bí aago 11 alẹ́ ẹni mímọ̀ ni ẹ mọ̀ dákọ rẹ̀ sẹ́ mi ní sọ bí mo ṣe wá dé ilé ìwòsàn yẹn àwọn tí wọ́n jẹ́ onílé ìwòsàn gan ti pa iná bí mo ṣe ń wọbẹ̀ ni wọ́n ti pa jẹnẹrétọ̀ wọ́n ní kò fẹ́ gbogbo ohun tí ó jẹ pátá ló ti gbámú ẹ̀ jáde ó ti gbé tí ẹ̀ jáde ó ti ń vibrate lórí bẹ́ẹ̀dì èmi wá wọlé mo wá rí àwọn tí ń fún un lọ́rùn ní ìgbèrí rẹ̀ àwọn tó sì dúró sí wọ́n rí tó bá rí báyìí ọba tó ní mí ìwọ ni ọwọ́ àṣìṣe rẹ o lọ́lọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú èèyàn bíi géńdé 4 ló di ọmọ òun lẹ́sẹ̀ wọ́n dì í mú lọ́wọ́. ṣé wọ́n sọmọ lọ́mọ lẹ́sìn ni. ó ń yí bọ́ lórí bẹ́ẹ̀dì ẹ̀mí tí ń bọ́ lọ lára rẹ̀. lákùrẹ́ ẹ̀mí tí ń bọ́ wọn ọ̀rọ̀gbọ́n dá sí mọ́ omi ò dúró ẹ̀jẹ̀ ò dúró lára ẹ̀ mọ́. aláwọn àìsàn kan máa ń wà tí yóò mọ̀ ṣe èyàn tó sì jẹ́ pé àwọn dókítà sì ní definition fún. ntọ́ bá ju ẹni tó bá ju ìyẹn lọ yálà pé ṣé microscope sọfọ́jú ni kò lè rí kò ráwọn tí ń fẹ́ni ẹlẹ́ni lọ́rùn. ayé nínú ayé àkàmàrà ayé anamọ́náyé anàgbàlagbà parapiri ayé ní jẹ́ bẹ́ẹ̀. ó rọ̀wọ́ mi wọn ò ní fọwọ́ kan olóko táyé jẹ́. kọ́ lọ́hùn Elédùmarè kọ́ máa ṣọ́ wa kọ́ má jẹ́ kí àtẹ aṣọ àgbà mọ́lẹ̀. ṣé èèyàn máa ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀. aṣọ àgbà wà. kí ló tá gbà náà kó sọ rẹ̀ sójú ọ̀nà. ilẹ̀ sì tún máa ń lójú kéèyàn tún máa lọ tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n. ilẹ̀ lójú. ó lójú o. Yorùbá yín yẹn ó ti pọ̀jù fún mi o. ilẹ̀ lójú bò. ilẹ̀ lójú. ohun tí mo fẹ́ fàyọ ni wípé. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹjẹ́ amúyìn tẹ̀ ń sọ ẹjẹ́ afúlẹ̀ lórí rẹ̀. bí mo ṣe débẹ̀ kò ju bí ìṣẹ́jú 5 sí 10 lọ tèmi bẹ̀rẹ̀ iṣẹ́ mi. dókítà ohun tí ẹ̀ kọ́kọ́ wá wípé àwọn òun gba ẹlòmíín láàyè ìgbà tó rí bí iṣẹ́ ṣe ń lọ rẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ ń dà pé òun farabalẹ̀ bí iṣẹ́ yìí ṣe tán ọmọ yẹn kàn sùn lọ mo ní ìhà yín lolúwa ràn mí lọ́wọ́ dé tó bá di àárọ̀ ọjọ́ kejì bọ́lọ́wọ́n bá gbẹ̀mí ẹ̀ àmọ́ ohun tá a ṣe sí òru gànjọ́hùn ló padà kàn mí lára ọmọ náà dákẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta ó padà jí sáyé padà gbogbo fẹ́ràn fídíò bó ṣe jí ó wà lọ́wọ́ mi bó ṣe padà nígbà tó dé lẹ́yìn ọjọ́ kẹta brain ẹ̀ ti sọnù kò mọ nǹkan kan mọ́ kò dá ìyá mọ̀ kò dá bàbá mọ̀ kò lè sọ̀rọ̀ lẹ́yìn ọjọ́ kẹrin brain ń sọjí padà díẹ̀díẹ̀ ọjọ́ karùn-ún ó padà wá ríbi tó wà ọjọ́ kẹfà ó sọ̀rọ̀ síta ọjọ́ keje ó rìn bọ́mọ yẹn ṣe jí ayé nìyẹn. kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé pẹ̀lú ilẹ̀ Yorùbá tọ́lọ́run dá wa sí àti dè tí Ọlọ́run fi kẹ́ wa béèyàn bá ti nígbàgbọ́ nú Ọlọ́run ó sì ṣe tiẹ̀ torí Ọlọ́run ló dá gbogbo èdè ló dá gbogbo ẹ̀yà kò sì sọ pé kan ló burú ìkan ló dáa jù nítorí ìdí èyí àìmọye àwọn tójú ti rí nídìí ìrìn àjò nínú iṣẹ́ ìmọ́lẹ̀ èyí tí mo sọ pé ọkọ ọ̀run wá fà ńlá aṣọ ya ń jọ sí ebi lórí pé kí ọmọ hàn ọmọbìnrin òun lè mọ̀ ní aṣètò sílẹ̀ sí èmi wá múra mo fẹ́ lọ ṣètò lórí rédíò kan gbà náà ó sì wọlé aṣọ tuntun ó sì gbọ́n ya pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ọkọ̀kọ̀ mú mi lọ́rùn báyìí bíi kí n má lè bọ́ aṣọ òun nígbà tá a bẹ̀rẹ̀ ìjà nígbà tí Ọlọ́run wá jù lọ mo ní kí n bọ́ sọ ọkàn fẹ̀ kan fà á yà mo wá mú jáde àwọn tí wọ́n wà ní ìta tí wọ́n mọ̀ gbàtà sọ ya wọn pa kí ló fà sọ ya mọ́ ni àti láwí ni
ọfà sọ̀yà ṣùgbọ́n ọjẹ́ ìyáláyà àyà orúkọ ọlọ́run bá mi nà á. orúkọ ọlọ́run bá yín nà ọ bá mi nà á. ẹ ń tọkọ ọ̀run àti ayé ọ̀run tó bá ń disturb sí bí wọ́n ṣe relationship ni. ṣé kí ni ó mọ̀ ṣẹlẹ̀ sẹ́ni ọ̀run. àgbákò ni kò dáa o. kí ni irú àwọn nǹkan ni ó mọ̀ ṣẹlẹ̀ sẹ́ni ọ̀run. ìbálòpọ̀ ojúran. ó wà. lẹ́yìn náà yóò máa bímọ sọ́hùn ẹlòmíà máa wọ́mọ lójú ayé kò ní rí ó sì ti bímọ 3-4 sọ́hùn tó ní mo ti rí débúrú ẹ̀ dáadáa fídíò rẹ̀ wà. bí ẹlòmíì bá wá lágídí sọ́kọ ọ̀run rẹ̀ ẹ wá gbà mí. bọ́ bá lágídí sọ́kọ ọ̀run ẹ̀. kí mo gbọ́ yìí. ayé wà nù ayé kẹnu. ayé kẹnu. èèyàn mọ̀ pé físà nàìjíríà ní bẹ nígbà tí ń wàlé ayé ni ìyìnbá tí wá ìyìnbá tí ẹ̀ dúró de ti Equatorial Guinea tàbí kí n dúró de ti Gabon tàbí ti USA. kò síbi tátẹ́gùn ò fẹ́ dé. ṣé atẹ́gùn ayé ń bẹ ní Equatorial Guinea. kò síbi tí ò sí o. bá a rè gbèrè òkun bá a rè gbèrè ọ̀sà atẹ́gùn ní bẹ́ẹ̀ o. ṣé ayé ń bẹ ní bẹ̀rẹ̀ náà lọ́dọ̀ àwọn àpíà. oríta ayé tiẹ̀ níbẹ̀ oríta ayé ni. ìrìn àjò kẹnu. gbogbo àwọn nǹkan yìí kí ló dé tẹ ẹ sọ di now pìrìsẹ́ńtà làwa mọ̀ yín sí. bẹ́ẹ̀ ni ṣe rí. ìjọ tí mo dé àwọn àyè ibi tí Ọlọ́run ṣe létò fún yín tí mo rí àwọn èrò tí mo ráwọn yẹn mo sọ pé kí lọkùnrin tún wá kí ó yẹ ká wá gbé rédíò wá bá yín lé ni pé bàbá ẹ mọ̀ ṣètò láti lé. orí bẹ́ẹ̀. kí ló dé tó fi wá jẹ́ pé rédíò ìwé yín lọ́kàn bẹ́ẹ̀ tẹ́ tí ẹ fi kúkú rọ̀gbọ̀kú lé àwọn agbára ìmọ́lẹ̀ tó lọ fún yín. ìdí abáre o lákọ̀ọ́kọ́ ná bàbá tó bí bàbá mi bàbá kẹrin bàbá òun jáde láyé kò wọlé sùn bá ti ń gbé sínú kòtò ní padà sánmọ̀ ẹ̀rí ń bẹ o bàbá tó wá jẹ́ bàbá tó tún bí bàbá mi ìyẹn jẹ́ bàbá kẹta. ṣé ìdílé ológun lẹ ti wá ni. àáfàá pọ́nbélé. lè àwọn. ṣùgbọ́n nígbà tí èmi bẹ̀rẹ̀ ìrìn àjò tèmi lọ́fẹ̀ẹ́ dáyàtọ̀ nínú gbogbo òdílé tí mo ti jáde irú so generation of àwọn àfáà ni mo ti jáde kódà ilé àwọn alálàfáà. àwọn àfáà ni àwọn àgbà wàlíyì tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá dé ìlú mi lénìí tẹ́ ní níbo ìlú òkè o ọmọ lọ́fìn àjàká ọmọ arójòjòyè ọmọ adélé ọlá tejiteji. sẹ́yìn lọ́mọ arókè mugun. bẹ́ẹ̀ ni ẹ pè mí rìn ẹ̀ tó para. òkè lẹ́yìn mugun di ìyá yẹn. bẹ́ẹ̀ ni òkè là á mugun o òkè ni òkè ọlá ní bẹ́ẹ̀ nílùú òkè o. àwọn wàlíyì pọ̀ nílùú yẹn gan-an tó sì jẹ́ pé àwọn ará òkè òun gbọ́ wa lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé báyìí bá dé tẹ́ni ẹ̀ ń lọ sí agboolé àfa àṣàká nílùú òkè òun wọ́n mú yín dé ojú orí. mo gbọ́rọ̀ yín. wọ́n mú yín dé ojú orí àwọn bàbá tí wọ́n wọnú sàréè sùn tó jẹ́ pé wọ́n ṣe èyí ó sojú èmi lọ́dún 1987 tí bàbá tí ọjẹ́lẹ̀kejì yìí wọ́n ròyìn àfáà kan tó gbóná bí àpáà náà lókè o Asílẹ̀ Mubarak. nílẹ̀rọ̀nù. ìlérònú bẹ́ẹ̀ ni ọwọ́wọ́wọ́ ni bí wọ́n ṣe ń gbé bàbá òun gbìn ní nǹkan bíi ọwọ́ aago 4 sí 5 rọ̀lẹ́ ó farabalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó di ìdájí kùtù sàréè ní hú fúnra ẹ̀ pì ha ọmọ tí ń kọjá lọ nítorí ní gbogbo àsìkò tá à ń sọ yìí kò tí ì sí àwọn afẹ́ ṣe àwọn àǹkọ́lé kínísẹ́gbẹ̀ẹ́lé àyàn ó dórí ibi àyìn lọ́hùn ọmọge ni ọmọ náà ń gbà náà tí wọ́n ń kọjá lọ jìjì ni pé sàréè mìíràn ló mú pariwo ẹgbà mi ó tọ́ pariwo báyìí gbogbo wa fọ́n bóde ojú mi ni òkú ṣe kó nù sàréè tí ń lọ sínú sánmà báyìí tá a sì ń wò èèmọ̀ ni níjọ́ náà mo mọ bí sánmà ṣe jì tó torí títí aago 2 àárọ̀ tí àwọn NTA Ìbàdàn fi dé tí wọ́n fi kọ́fà rẹ̀ a sì ń rí tó ń fò lọ báyìí àwa ń wọnú sàréè òun pé aṣọ bàbá yìí gbàṣọ lọ àtúnwá wọnú sàréè wọn wá tẹ́ kinní bíi bẹ́ẹ̀dì aṣọ funfun míì wọ́n fi pílò sí àsìfi nígbà fẹ́ sin bàbá. kò sí nǹkan kan kó sí wọn. kò wọn àyè pósí sìnkú mùsùlùmí wọ́n gbé bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan aṣọ funfun ni wọ́n kàn tẹ́lẹ̀ fún àti pílò táwọn ò fi sí. ẹrù bàbá yìí ti ń bá mi ara mi ti ń ṣe gàlígàlí ẹ̀mí máa gbé mi wò. mò ń sọ díẹ̀díẹ̀ mò ń bọ̀ díẹ̀díẹ̀ níbi tí mọ́lẹ̀ ti ń bọ̀ ìní òjò jọ mí lójú. nígbà tó kan tèmi èmi gbégbá ròyìn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn láti bí ọdún 15 nísìn bí ọdún 1999 ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn
mo bẹ̀rẹ̀ ní ọdún 1997 pẹ̀lú Alhaji Gboyega Lawal ìyẹn ború afájá Orosi tí mo máa ń kéwì fún wọn gbà náà Orosi ní galazi làwàyé alábíàbáṣó. bàbá dáadáa ni Adégbóyèga Ìyẹ̀rú. ọmọ mi dáadáa ni mo fẹ́ràn rẹ̀ gan. tí wọ́n bá ń sọ wípé he is a great guy. I love you so much I love you my brother. wàá galaye. bẹ́ẹ̀ ni ẹni tó pọ̀tọ́ èdè sí mi lẹ́nu. ní Gboyega Lawal. Gboyega Lawal ni Ànábì ní Gboyega Lawal ní gbogbo àwọn nínú gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. mo farabalẹ̀ wo àwòkọ́ṣe Gboyega Lawal gan-an débi wípé bàbá ó pè mí báyìí ni pé Balógun ọ̀ya kọjíngù lè ṣe kọ̀ọ̀kọ̀ àwọn àìtí ọ̀wà rọ́tì mi bíbá. torí pé àwọn Yorùbá tó dùn tó rẹwà. èmi ò sì mọ̀ àyìn mọ̀ pé mo tiẹ̀ ní àpèdè kankan. jàgìjàgì ní àlẹ́ èmi gan kí n tó mi ò mísì program mi kankan rí sà. ẹ ṣeun ẹ kú fẹ́ mi. bọ́bá ká mọ́ inú mọ́tò òun ó dìdí ìjókòó náà ọkọ̀ òun tí ètò ó ti fi parí. yóò wá dàbí ìgbà tí n gbọ́ àwọn èdè kan rí. ẹ̀yin tẹ́ bá kí n gbọ́ Yorùbá program tẹ̀sí nífẹ̀ẹ́ rẹ̀ ẹ lọ́ọ́ rẹ̀ mọ́ gbọ́ Yorùbá dùn ẹ lọ́ọ́ rẹ̀ mọ́ gbọ́ ìṣẹ̀dálẹ̀. ẹ wá ní iṣẹ́ ọ̀hún lọ́wọ́ tán ṣóun ni ìmọ́lẹ̀ yẹn tó dé ni. mo ti wà ní broadcasting kí ìmọ́lẹ̀ bẹ̀rẹ̀ báyìí ìfẹ́ ló tì mí wọnú ìmọ́lẹ̀. ìfẹ́ ni o ìyàwó mi tí mo fẹ́ sílé gangan ó wà ní University of Abuja lórí mi mo ṣe fíìmù kan jáde ńgbà náà wọ́n ń pè ní Ògòdò ó wá wo fíìmù yẹn bẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní communicate à ń sọ̀rọ̀ ibẹ̀ lọ̀rọ̀ ti wọ̀ àti ìfẹ́ yẹn wá pọ̀ débi pé wá láti north ó relocate wá sí ilẹ̀ Yorùbá ní bí a ṣe wedding ọmọ ọba Ìjẹ̀rù ni l'Ógbómọ̀ṣọ́ royal wedding la ṣe rí ìfárá ìfẹ́ òun la rí mo kàn rí wípé tí ọba yá yóò ní òun fẹ́ gba àwẹ̀ funfun ojú ọmọ wa tì mí wípé kí ìyàwó sì ṣe ń jẹ fún mi kémi sì máa wá jẹun kóun máa wà á jẹ irú kí lélẹ̀ mo wá ní èmi sọkùnrin bẹ́ẹ̀ tí ìyàwó fèbí panú tí èmi ò wá ní lè mọ bó ṣe rí mo ṣe tara bọ̀ ọ́nù ó gba àwẹ̀ funfun méje àkọ́kọ́ ó gba méje ẹlẹ́ẹ̀kejì. nígbà tí ìyàwó èèyàn bá ń súnmọ́ lọ́n téèyàn wá ń wòran. tó bá ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú tẹ́sí bí. ara mi tó ti ń rùn àmọ́ kẹ́yìn rẹ ni ó wò lẹ́yìn mouthpiece. irú kí àwọn ìyàwó gidi ń bẹ àwọn ọkùnrin gidi ni ò sí mọ́ èmi ló ṣẹ́kù ní ìsinmi kan president wọn irú rẹ̀ Joshua yìí náà ní ìsinmi báyìí ẹnu rẹ̀ lọ́gbọ́rọ́ báyìí ni ẹ mọ bọ́rọ̀ yín bọ̀ ẹlòmíì ìyàwó ẹlòmíì ìwọ girlfriend tó ní sọ pé kó wá gbàdúrà fún pé pray for me kó rí tó ń fẹ́ mo dára ẹ dúró kí ni ó ṣẹlẹ̀ sáwọn ọmọ tá a fẹ́ bí iná pẹ̀lú gbogbo àwọn ọmọ tí ó kúnlé ayé nìsín TikTok Frank gbogbo ọmọ pariwo kì kò mọ̀ sáwọn ọmọ tó lè wọnú bíríbírí wọnú àdúrà lọ àmọ́ ráwọn ọmọ Instagram ọmọ jẹ́ káwọn ọmọ ronú àwẹ̀ àtàdúrà mọ́ wọn gbọ́dọ̀ rẹ bàbá yẹn ń pọ̀ mí la. nígbà tí ìyàwó mi bẹ̀rẹ̀ Alájà Mojírádé Àbẹ̀bọ̀ ó bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà ìyá ó fẹ́ wá lùà. obìnrin ó wá lùà lọ́jọ́ méje àkọ́kọ́ àjọ wọ̀ téèyàn ò ní rí sán mọ́. àjọ wọ̀ ó wá lùà alájọ́ méje àkọ́kọ́ tá àjọ wọ̀ yẹn kò mọ́ mi lára torí mo fẹ́ràn oúnjẹ. ẹ ní jẹun nínú kíní. àyè jẹun o. bóyá kẹ́ ẹ pa mí kì í ṣe mí. kí ni èmi lẹ́yìn ìgbà náà èmi gan ti wá mo lọ 21 days mo lọ 41 days mo lọ 3 months olóṣù mẹ́fà ń bọ̀ lọ́nà. lọ́dọọdún ni bàbá yìí ó ní mo sọ fún yín pé nínú ọdún kan oṣù mẹ́ta constant ni òfin ní rí sánmọ̀. a ò ní fojú kan sánmọ̀ o sì ní jẹun bẹ́ẹ̀ ni agbára rẹ̀ ó sì ju tàwọn tí ń jẹun lọ. ṣèbí tẹ́ ẹ̀ bá ti gbúròó ìmọ̀ ṣe bẹ́ẹ̀ wà wọ́ mi kúrò nílé alúwa kìí ṣe mi àti ẹ tí mo lè volunteer rú ẹ pé tírú ẹ bá ṣẹlẹ̀ sí mi pé wọ́n ní kéèyàn wọlé alúwa àpíà ni àpíà lọ rèé forí rọntí bọ̀ yìí àpíà ẹni ẹlẹ́ni ó lè jẹ kankan kò so omi gbóná lọ́wọ́ mọ̀ mú mi gbóná alúwa poríṣiríṣi omi gbóná ilé ìmọ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n bá wa lọ àwọn ìgò ọtí líle ẹ bá lẹ́nu ọ̀nà tí wọ́n sọ pé akíní ń bẹ lẹ́nu ọ̀nà ẹ máa gbọ́ pé ojú lásán ò ṣe é fáwọn táwọn fẹ́ lọ fáwọn àwọn kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ti èmi o èso tí mo bá ti fi kanu tí mo fi sínú lálẹ́ ó tún dalẹ́ ọjọ́ kejì èso ní àtomi kò ní sí oúnjẹ títí oṣù mẹ́ta yẹn
àwọ̀ òsì ní oṣù mẹ́fà tí ń bọ̀ ìkòsó oúnjẹ èyàn òsì ní ṣíkì. àṣẹ àmì àti iṣẹ́ ìyanu kan kì yóò ṣẹlẹ̀ bí ó ṣe nípa àwẹ̀ àti àdúrà. arúgbó bọ́ìsì ọ̀gá mi arúgbó bọ́ìsì àbí àmọ́ gbọ́ adélátòde ẹwà èdè ni arúgbó bọ́ìsì ọ̀gá mi bò ní mo ní àlàáfíà ní bàbá o àwọn tí ń rìkọ́ọ̀dù lẹ̀ mo ní ẹ fẹ́ lọ ìlú èbò wọ́n ní àwọn fẹ́ rìnrìn àjò kan àníbo lẹ fẹ́ lọ sí UK àbá Amẹ́ríkà ó ṣe ṣe káwọn lo bí oṣù mẹ́fà mo ní ṣé visa yín sáti rẹ́dì wọ́n ní rárá kì í ṣe visa mo ní ìlú wo ni wọ́n tún wá ti ń gbà yẹn lálejò téèyàn lóṣù mẹ́fà tí yóò sì ní wọ́n ní rìkọ́dì oṣù mẹ́fà ti fẹ́ pé torí pé oṣù mẹ́fà làwọn òfin ní dédìí iṣẹ́ rédíò táwọn wà nílé táwọn ní nǹkan mo ní ṣe fẹ́ gba líìfù wọ́n ní kì í ṣe líìfù báyìí kí lẹ̀ ń wá kí wọ́n nígbà táwọn bá wọnú ilé á lọ àwọn lágbára tó máa ń dé kún agbára olúwa fún èmi náà ní olúwa gbé mi wọ bíi ti gbá ni o kí ló tó fi fọwọ́ sẹ́nu pé gọ́ọ̀ tí ò ní jẹ́ lẹ́nu rẹ ọmọ òṣèlú ẹ̀ mú wọ náà mo gbọ́rọ̀ yín bàbá. lọ́jọ́ kan lẹ́yìn ilé mi ọmọ kan wà tọ́jọ́ mo ní má jẹ̀mú. èwo ní jẹ́ báwọn. rárá àwọn alágbára ọmọ ni ọlọ́mọge ni ṣùgbọ́n má jẹ̀mú tó dá ni wípé lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ òun lòun padà tóun bá ti lè fomi kanra. lòun ó padà. tó bá ti lè fomi kanra báyìí ń lọ ń tiẹ̀ lọ. sọmọ yẹn pupa. ọmọ tó mọ́ ni. tẹ́yìn bá ti tóòsì nǹkan tó bá wá sun léyìn mọ́jú. ó kú oríire nu. mo dáràn gbogbo ẹni tó mi wá sun léyìn nǹkan ṣe yín kéèyàn invite girlfriend ẹ̀ wá pé àbí kò yẹ irú kan tí mo sọ yẹn yẹ pé bébì mi wá ṣe báyìí lọ́dọ̀ mi o kéèyàn wá ti jẹun kéèyàn ti mu kéèyàn ti kó gbogbo àwọn ìyá rẹ̀ pé ó wá lọ sanra jẹ́ àlọ́ rẹ̀ sùn kó dẹ́nà mọ́ jogi mo mọ̀ dáràn mo dárí ẹ̀ wá bá mi. ní fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ jí pẹ̀lú àṣẹ ọlọ́run. ṣe rí ọlọ́run wulẹ̀ múlẹ̀ àríbójúkú ọlọ́run fi dá èmi ní ọlá náà bó ti pàánù ẹ mọ bọ́rọ̀ yín sọ. nígbà tí ó di ilẹ̀ mọ́ ariwo ló sọ. èmi sì ti ṣàìsùn torí kò é sórun ló ìránṣẹ́ ìsùn lóru o. bẹ́ẹ̀ ni. kó kíràn sí ó wá kú. ìránṣẹ́ ìsùn. bóyá kẹ́ ẹ pa mí. ohun tó ṣẹlẹ̀ rí ní ọlọ́run ó fi rọ̀yàn lọ́rùn bó bá ti tásìkò. nígbà tílẹ̀ wá mọ́ ariwo sọ wọ́n sáré wá pé ìyàwó mi ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rẹjú ni o ẹ má jí wọn ní ẹ̀mí ti bọ́ lára ọmọ yìí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀mí ni ẹ tètè dìde mo bá sáré dìde gbàlàgbàlà nígbà tí ń dé bẹ́ẹ̀ lóòótọ́ ọmọ yẹn ti tutù. ó ti padà bí ó ti wá. ó ti tutù bàbá ẹ̀ sunkún gan wípé bí mo ṣe jìyà tó lórí rẹ̀ wọ́mọ yìí. ìwọ́mọ ìgbówó wọgbó. mo ní bàbá ó ní hàn ẹ jáde gbogbo ẹni tó wà ní ẹ jáde wọ́n bá jáde mo wá wọnú mi sí mo wá rìnrìn àjò ní kíní òun fà lọ́wọ́ ni wọ́n jọ ń sá eré lọ eré gidi ni wọ́n ń sá lọ. ṣé kìí ṣe pé ìgbéyàwó àṣàǹtẹ̀ ni. ọkọ ọ̀run ni. pé ìgbéyàwó àṣàǹtẹ̀ nínú èdè Yorùbá pé pàdé mi ń dìkọ̀ àmọ́ sá lọ ni o. mọ̀ pé bí ṣe ń ṣẹlẹ̀ láyé náà ní ṣẹlẹ̀ lóṣù. wọ́n eré ni wọ́n ń sá lọ wọ́n wẹ̀yìn. ó ti bá dé lọ sí pre-wedding. nígbà tí ó wá ẹ dúró wọ́n dúró lójijì wọ́n wẹ̀yìn àwọn méjèèjì nínú mi sẹ ayánilẹ mi ò lè. nígbà tí yẹn bá gbé kí wọ́n sojú tó yẹn ń wo. n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí a máa ń wò nù sinimá ń gbà mí ó rí ìlò reality ni o. wọ́n fòye gbé. wọ́n dúró sí mo ní ìwọ ọkùnrin ó yá jù lọ́wọ́ lẹ̀. ẹ̀rí sì wà. pẹ̀lú àṣẹ Ọlọ́run ó sì jù lọ́wọ́ lẹ̀. ìwọ obìnrin kọjú sí mi padà ìwọ ọkùnrin ò gbọ́dọ̀ yíjú padà tó o bá fẹ́ jóná. ó dúró bẹ́ẹ̀ kò yíjú padà. mo ní wọ obìnrin díẹ̀ súnmọ́ mi ó sún ojú rẹ̀ pọ́n. mo gbọ́nú àwọn recordings tí mo gbọ́ lọ́jọ́ yẹn sẹ́ ara mi sì ń gbọ̀n ní tí ayéfẹ́lẹ́ fi hàn mí. ẹ̀rí pọ̀ rẹpẹtẹ ojú ẹ̀ pọ́n inú rẹ̀ bàjẹ́. so fẹ́ bà wedding mi jẹ́ ni. torí ìgbéyàwó tí wọ́n ti ń lùlù lẹ̀ lọ́hùn. DJ ti ń play lọ́rùn. kíni wọ́n ti ń lùlù lẹ̀. mo ní sọ. justice lẹ̀ ṣọ̀run ti set camera rẹ̀. wá gbà mí. sọ dá mi mọ̀ ó lóun mọ̀ mí tó o bá mọ̀ mí ọ̀rọ̀ mi ni kó o gbọ́ àṣẹ Ọlọ́run sì ni kó o tẹ̀lé. eré tó sáhùn náà ni kó o máa sá padà bọ̀. èmi rò bóyá ọ̀fọ̀ àbáyájọ́ lẹ́ẹ̀mọ́ lò ní. kì í ṣàyájọ́. mo rí i pé àwọn Yorùbá nìkan lẹ́kàn bẹ́ẹ̀ ṣe ń sọ náà lẹ́sẹ̀ ń sọnu fídíò yìí lọ́jọ́ yẹn. bó ṣe rí nìyẹn o èdè Yorùbá. bó bá ti wá kàráǹgídá ẹ mọ̀ kéwù bọ̀. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kéwù ọ̀hún lọ ẹ tún mọ̀ pàṣẹ lédè Yorùbá yẹn. ẹ wò ẹ rí wò dáadáa. èmi ò lè ṣiṣẹ́ ìròyìn mọ́ ká pé mi lọ́lọ́run fún yín tó fún yín mo ti dolówó owó búkú oògùn òfò. bí mo bá dákẹ́ tí mo bá ní ìṣiṣẹ́ ìròyìn mọ́ àkọ́kọ́ náà iṣẹ́ ìròyìn wà nínú omi ara àtẹ̀jẹ̀ ara mi
kí torí pé kí ìmọ́lẹ̀ ò tó dé bá mi ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìròyìn mo sì ti láwọn ọmọ tí wọ́n ti dàgbà gòkè lápá gbọ́dọ̀ fi pìtàn ó sì wù mí púpọ̀ àti wípé bí ọba sírú yín tí ò sírú àwa èdè Yorùbá nǹkan ó ṣèdè Yorùbá àánú ìran Yorùbá ní í ṣe mí. àwọn tí ń sọ àwọn Yorùbá pìrìsẹ́ńtà nísìnyí ní tí wọ́n ń wí lédè Yorùbá ò dáa kò dùn kò ṣe é gbọ́ sétí. èdè Yorùbá ọjọ́ iwájú rẹ̀ wá ń dùn mí ó ń bà mí nú jẹ́ tó bá jẹ́ wípé èdè yìí náà ni mo fi ṣe ìtúsílẹ̀. mouthpiece ó rántí pé ọ̀rọ̀ yìí la sọ lọ́jọ́ tá a kọ́kọ́ record nínú stúdíò Àkúrẹ́ ń bì tá a jọ jókòó tá a jọ ń sọ̀rọ̀ yẹn pé kí ni ó ṣẹlẹ̀ sí èdè Yorùbá àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọ jókòó ní stúdíò lọ́jọ́ náà èmi ò tún wá mọ̀ pé ẹ̀mí mọ̀ agbára ìmọ́lẹ̀ yẹn wà. Ọlọ́run ni o ọmọbìnrin yìí padà dé o nígbà tí ó padà dé mo wá sọ fún Àtìláwí ẹ̀ wípé o gbọ́dọ̀ padà wàá bá a mọ́ o tó o bá tún padà ìjọ náà ló jóná o. ẹ tún lo kọ̀mántò. pẹ̀lú àṣẹ aláṣẹ ń bẹnu èdè Yorùbá ṣe rí èdè tí à ń sọ inú máa fi tẹ bá rí tí ayé bá ń tiri tí ń dagun àwọn èpè pẹ́pẹ́pẹ́ táwọn èèyàn fi ń bára wọn ṣeré pẹ̀lú èdè Yorùbá ìní ń bayé jẹ́ o. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ búkú bẹ́ẹ̀ ni tá a fi ń bára wá ṣàwàdà ń. ó ti ẹ̀tọ́ rẹ̀ mi kan tó bá jẹ́ pé afẹ́fẹ́ pé ṣàwàdà kíyàn lọ lòdì mí bí yẹn bá fi èdè Yorùbá ṣàwẹ́wà ṣépè ṣàwàdà. ọ̀rẹ́ mi kan ara mi tó ti ń rùn sẹ́rí ọ̀rẹ́ mi kan wà Idris Animasa Longman èpè ní gbogbo ìgbésí ayé àníta yóò tún ìyá rẹ̀ wọ́n sọ fún pé ṣé wọ́n fẹ́ pè sí ọ ni bó bá jí làárọ̀ kùtùkùtù èpè ni ṣe wá rí lè lo ọjọ́ méjì lẹ́gbẹ̀ẹ́ Idris Animasa Longman lè lo ọjọ́ méjì lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá fi ọmọ tì í láàrin ọjọ́ méjì rò wọ́n ti change ọmọ yín lọ ni wọ́n ó install dictionary èpè àti encyclopedia èpè wọ́n ó sì install ìsọmọlágbárí bóyá òun náà gbọ́ báyìí bóyá yóò tàtàrà bẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ tó wá ń bá ní pátápátá yàtọ̀ sí èmi gan máa ń mú bírèkì ẹsẹ̀ ni pé àló ṣẹlẹ̀ sí kan lára àwọn ọ̀rẹ́ wa ní iṣẹ́ rédíò kan jẹ́ pé ní bọ̀gà sáwàdà ni ó wá rò rẹ́gbẹ̀ẹ́ lọ́gbà ló wà ó sì gbọ́gà sí pé ó ti wá sọ ó kàn sáré ìfàṣẹ ni pé no skit kan tí mò ń wọ èpè yẹn ò dáa. kò dáa o pẹ̀lú èdè Yorùbá o. àwàdà ni o àwàdà wa rí mu ni ká mọ̀ fi ṣàwàdà. kò dáa pàápàá jùlọ irú mi tí ibi tí mo bá wà kì í ṣe mi nìkan ni mò ń dárìn. téèyàn sì mọ àwọn ọmọ tó tún wu yín òkè. àwọn màlẹ́kà máa ń bá mi rìn papọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ibikíbi tí mo bá ti dúró wọn ń ṣépè ń bẹ̀ torí yóò ṣẹ àṣẹ ògùn o. àwọn èèyàn kan ti ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi lórí WhatsApp wípé arúgbó bọ́ìsì gbogbo ń tẹ̀ ń wí bẹ́ẹ̀ gangan ló ṣe pé àwọn kọ̀ǹfàmù ẹ̀ àwọn èèyàn ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi lórí Facebook báyìí lórí WhatsApp mi báyìí n tá a ṣe rèé wọ́n sọ èyí wọ́n tún sọ dorí ètò mi ìwọ ẹja àfimọ́ ń bẹ̀ lálẹ́ òní mo fẹ́ fi ètò tòní mo kàn fẹ́ fi kí yín àwọn èèyàn ti ń pè mí pé kí n jọ kí n fi nọ́mbà yín ta kí n mú ní tí mo gbé wá sórí ètò lónìí wá ṣe kọ́nu I've come here to celebrate him and I've come to eulogize him. Thank you very much. mo ti gbé wọn jáde lónìí láti sọ wípé àwọn tó lọ ń fún lẹ́bùn tí wọ́n èsì ìgbéraga lórí rẹ̀ pọ̀ àyàfọ́ Ọlọ́run o irú èèyàn pọ̀ irú Ọlọ́run ni ò sí o ṣùgbọ́n èèyàn ń bẹ́nu èèyàn ọkùnrin kan nínú Bíbélì ni jẹ́ kì í ṣe Èlíjà nígbà tí wọ́n ti pa gbogbo àwọn wòlíì tán ní gbogbo àwọn wòlíì wọ́n ti pa ibi nìkan ló ṣẹ́kù Ọlọ́run ní kó gbẹ́nu rẹ̀ lọ ó ní àìmọye àwọn wòlíì òun ló ń sì fi pamọ́ tó jẹ́ pé wọn ò tí ì tẹrí ikùn wọn bá fún òrìṣà Báálì wípé wọ́n bẹ́ẹ̀ bí tóun ṣe wọn lọ́jọ́ sí pé kò ní sí ìran kankan tí ó wà láyè tí Ọlọ́run ní fi àwọn èèyàn ta kókó tàbí kó fi wọn pamọ́ sí láti gbèsè rẹ̀ lárugẹ inú mi dùn pé mo pè yín lórí ètò lónìí tí ẹ wò pé ó jẹ́ short notice ẹ̀ẹ́dẹ̀gbà mi láì pé ọmọ kí lọ́mọ ìfẹ́ mọ́ bí mi mo dúpẹ́ mo mọ̀ lórí gidi ni ẹ dákun ẹ bá ń yọ̀ǹda nọ́mbà yín because àwọn èèyàn ti ń béèrè púpọ̀ jù fún lórí Facebook àti lórí WhatsApp ṣùgbọ́n ẹ ṣáàjì yọ̀ǹda nọ́mbà yín mo mọ̀ pé sọ̀rọ̀ ni yóò ti mẹ́yìn náà la pé wọn èdè àgbádùn mo ti mọ̀ pé yóò ti mọ yín la. ó yé mi dáadáa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín olóòtú káyín yín ọfà káyín òtàfà káyín oró ọfà káyín ojú tó sàn fà. ìkankan míì sì ń bọ̀ tí mo fẹ́ gbé wá bóyá yóò dìgbà míì tàbí kí n lórí ètò bẹ̀bẹ̀ extra torí mo fẹ́ gbé wá sórí ètò bẹ̀bẹ̀ extra ni pé mo fẹ́ gbé wá ni pé ṣé àwọn tó yẹ òye
àtàwọn tí mọ̀ wọn ò kún ǹjẹ́ wọn mọ̀ fi èdè Yorùbá tẹ nímọ̀ rẹ̀ tó sì dojú tẹ̀ sí ń wí tẹ̀ sí ń gbé lárugẹ yẹn ǹjẹ́ wọn mọ̀ fi ṣe àkóbá tàbí ká mọ̀ fi lọ rèé gbé yín sósù ọ̀hún sùn wọn pé irú àfáà wo lélẹ̀ àfáà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbọ́ rédíò programu ẹ̀ Yorùbá ni ọmọ sọ la ẹ̀ àwọn Yorùbá tó sì kí ni ọmọ sọ ilé sáfáà gidi jàre babaláwo ni ṣé wọn ò mọ̀ pé yín ló kọ́ tẹ́ ẹ̀ jẹ́. mo ti ń ṣètò lọ́wọ́ lórí ìṣẹ̀dálẹ̀ tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ wípé ẹ káàbọ̀ babaláwo. àti ẹ̀ wá ti pọ̀ báyìí àti pọ̀ gbogbo ẹni tó bá ti ṣe Yorùbá nìsín. mo wá ń wò wípé ẹni yìí ọba mi délé kò mọrú èèyàn tí mo jẹ́. arábìnrin kan kí n tó máa dágbére arábìnrin yẹn ọlọ́mọge ó wá fẹ́ ṣègbéyàwó ṣùgbọ́n ń fi ara rẹ̀ pamọ́ fún ìdílé ọkọ rẹ̀ látàrí wípé ó ti ní jẹjẹrẹ orí ọyàn kan wọ́n ti wá ń wá ojútùú kọjọ́ ìgbéyàwó tó dé wọn àròjútùú ẹ̀ àmì àsìkò mi wà ní alúà pẹ̀lú ìyàwó mi ọlọ́jọ́ méje ńgbà náà màlẹ́kà yẹn wá ń sọ wípé báyìí ilẹ̀ ẹ̀kan ṣẹ́rí mo wá iṣẹ́ ń parí tán ìyàwó mi lọ bá mi parí ẹ̀ sí torí obìnrin ni ó tọ́jú obìnrin ìra pupa ní jáde lórí. ẹ ṣàjàdá ẹ lórí rẹ lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́. ìra pẹ̀lú àṣẹ Ọlọ́run ìra jáde tán ojú ẹ̀ sì pàdé ó bímọ ó wà lé kódà ó ti bí gbogbo ọmọ inú tán báyìí. ẹ̀rí ń bẹ ẹ̀rí sì ń bẹ. rẹpẹtẹ. mo lérò wípé àwọn èèyàn gbọ́talé òní wọ́n sì fi ṣàríkọ́gbọ́n wípé tí pé èèyàn gbọ́ èdè Yorùbá kò sọ ní di babaláwo kò sọ ní di oníṣègùn kò sì sọ ní dáadáa ń ṣe. ibi tí Bíbélì ti yé wọn tán yányán òun ni wọ́n ti bí mi. yàtọ̀ sí yẹn ibi tí èdè Yorùbá tó sọlẹ̀ sí òun ni wọ́n ti bí mi nìbàdàn. ìyá tèmi ò sọ èèbò sí mi rí n ò sì láwọn tí mò ń bá sọ èèbò bọ́ bá lọ èlò wọn ò dìspẹ́ni ẹ̀ bọ́ bá lọ sọ ìbò ńlẹ̀ wo waste ẹ̀ ní kì í ṣe pé wọn ò gbọ́ so mọ kó mọ bá bàbá rẹ̀ ṣe ìbò kó mọ dá padà sí Yorùbá sẹ́wọ̀n pé wọn ò ní sọ fún yẹn téèyàn náà fi dá padà sí Yorùbá wọ́n gbọ́ ṣùgbọ́n wọ́n sọ pé rárá kì í ṣe bẹ́ẹ̀ bá dé sùkúù yẹn lọ rè mọ́ wí èmi náà wá sọ pé gbogbo ọjọ́ tí wọ́n lò láyé èdè Yorùbá tó rẹwà ni wọ́n mọ̀ sọ ṣùgbọ́n ní pé ká jingiri inú Bíbélì mo sọ́rí o mo ka Bíbélì díẹ̀ fún bí ìgbà 10 ó ní mo ti kà á láti bẹ̀rẹ̀ dópin tí pé èèyàn wá nímọ̀ pa Kùránì mo súnmọ́ àwọn wàlíì mo súnmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ní ṣìrì àtàwọn tó ní ìmọ̀ nípa tó ní ògidì ìjìnlẹ̀ ìmọ̀ tí wọ́n ní ìmọ̀nì tó kún pa Ọlọ́run tí pé a wá mọ̀ nípa ẹ̀sìn ilẹ̀ bàbá wa àti ibi tá a ti ń bọ̀ mo súnmọ́ àwọn tó dàgbà mo súnmọ́ wọn ìdí nu tó fi jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta yé mi yékéyéké kò sí nǹkan téèyàn fẹ́ fi bọ́ mi lójú ó bá tó bó fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ó bá mi ń lé bó bá fẹ́ sọ tó ní ẹ̀sìn àbáláyé ó bá mi ń bẹ̀ bó bá sì fẹ́ sọ tẹ́lẹ̀sìn mùsùlùmí kò sí ayúyú kankan tó lè fi bò mí lójú. Babátúndé Balógun àṣọ jagun àṣọ pèdèpèdè irú yín ò ní tán lẹ̀ Yorùbá Ọlọ́run ó tún fi irú yín jíǹkì míì yóò mọ̀ fi jíǹkì wá lẹ̀ Yorùbá àárò òrùn yín àá fi sasọpẹ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ ní kánjú kú o ẹ ní tètè kú ojú yóò ní ríbi ẹ̀yin náà wà ní di ohun èlò àlòpàtì là á lọ kọ́ àlòpàtì là á lọ àdá àlòpàtì là á lọ bẹ̀rẹ̀ lé bí wọ́n bá fi kọ́lé tán wọn á dà wọ́n sí ṣanṣala àtà tí yóò ní rí bẹ̀ láṣẹ lọ́wọ́ Olódùmarè àwọn kan bẹnu Bíbélì ẹ Samson Solomoni àti Sọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ṣùgbọ́n wọn ò parí pẹ̀lú rẹ̀ ẹ̀yin ò délé jíyàn ẹ rí lé wọ̀ láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ dákun ẹ bá ń fi nọ́mbà yín ta fáwọn tó bá fẹ́ pè yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090 705 77719. àpẹ́ àbá ń tẹ nọ́mbà sórí Facebook gbogbo ẹ̀yin yẹn tẹ́ fẹ́ mọ̀ wò ẹ máa lọ rè wò lórí ẹ tún máa ń pe nọ́mbà sí 090 705 77719. ẹ ṣeun. ṣé ẹyọkan lẹ ń lò. ẹyọkan náà ni mo sì lè filẹ̀ báyìí náà. lójú òpó ìbáni Facebook àbí social media. Babátúndé Balógun lórí Facebook lórí YouTube Babátúndé Balógun jagun àṣọ pèdèpèdè lórí YouTube tàbí Babátúndé Balógun 1154 lórí YouTube lórí TikTok Babátúndé Balógun wọ́n bá mi pàdé. ẹ bá ń tún nọ́mbà ń pè ẹ bá ń pè àwọn tó bá lè pè yín lálẹ́ ẹ bá ń dá wọn lóhùn àwọn yòókù tí ò bá lè pè yín ẹ dákun ẹ bá ń dá wọn lóhùn tójúmọ́ bá mọ́. ẹ ṣeun 090 705 77719.
19. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun aládùúgbò Olúwa kí ọ máa fi ilé ṣe àrímọ́ wa. àmì àṣẹ o àmì àṣẹ o. But in no way upon the sacredness and upon the sacredness of the matter, and that it may be no intrusion, and so that I don't sound like your darling Enito Olusegun Bamidele. So this is a practical Bible class. Babatunde Balogun Jagun Aso. Àwọn èèyàn fi oríṣiríṣi àwọn nǹkan ròyìn ẹ̀ tí ò tètè yá wa. So we've taken it upon ourselves pé ẹjẹ́ àròyìn ẹ̀ tó ọ̀rọ̀ odùfà kan sọ pé ẹjẹ́ á kí ẹlẹ́bọ kú àná. Ẹ jẹ́ ká ròyìn àwọn èèyàn lónìí tí wọ́n bá wà. Ẹ má jẹ́ àlọ́ rẹ̀ máa fi òdòdó rántí gbogbo àwọn èèyàn àtòwé ẹ̀sìn mìíràn àìsàn gbà tá a bá wà láàyè ọ̀dọ̀ tá a bá kú ládèrè. One of the àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà most under-celebrated láyé àwọn tó máa ń celebrate àwọn èèyàn ni. Wọ́n bá fẹ́ gbórin jáde wọ́n wà bá sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n bá fẹ́ ṣe fíìmù wọ́n wà bá sọ̀rọ̀sọ̀rọ̀ jáde. Ẹ̀yẹn wá jẹ́ kí wọ́n di ní ńlá kan di kànjàkànjà tán. Bí wọ́n bá lọ bí sọ̀rọ̀sọ̀rọ̀ bá sọ pé wọ́n lọ rèé ṣe MC lójú agbo wọ́n lọ rèé wọn fún microphone sọnù tán ti fi sọ́lé téèpù lẹ̀ tó jẹ́ pé yóò gbé lérí ahọ́n báyìí iná ọmọ gbéyàn gbìrìgbìrì ni. Mo dúpẹ́ Ọlọ́run ti fà mí yọ kúrò láàrin wọn ò débẹ̀ rí wọn ò sì ní lẹ́sìbíyẹn ṣe. Àdúrà ló ń gba agbára bọ́ fún fáyàkùn tọ́lọ́hún ní ìjọ ìmọ́lẹ̀ Nuru Salam Fatorika Tijaniya Academy olómi Olúndé Ìbàdàn ní ẹ máa bọ̀ kájọ forúkọ Ọlọ́run Allahu. èrò wìtìwìtì lórí ilé àdúrà níjọ ìmọ́lẹ̀ Nuru Salam Fatorika Tijaniya níbi tí ìránṣẹ́ Ọlọ́run wà níyè láàṣẹ yìí kì í sábà Bátúndé Balógun Jagun Aso pèdèpèdè tí ń fi kún fáyàkùn tí ń bẹ nínú orúkọ Ọlọ́run aláàtú onípòjìpò sílẹ̀ kúrò nínú ìdè ọkọ ọ̀run aya ọ̀run àìníbùjókòó iṣẹ́ tó dojú àtòríṣiríṣi ìṣòro nínú ayé ọmọ ènìyàn fún àǹfààní gbogbo èyí tẹ̀ ń pòǹgbẹ láti rí wà níyì láàṣẹ yìí kì í sábà Bátúndé Balógun Jagun Aso pèdèpèdè ọjọ́ mẹ́rin láàrin ọ̀sẹ̀ ni bàbá wa fi ń dáhùn èèyàn lóhùn tẹ ìmọ́lẹ̀ sí gbogbo ìṣòro tó ń dojú kọ ọmọ èèyàn pẹ̀lú àṣírí orúkọ Ọlọ́run àlá ní gbogbo ọjọ́ Sunday ọjọ́ Monday Wednesday àtọjọ́ Thursday ni wàlíì fi ń wà níkàlẹ̀ láti dáhùn àlejò lóhùn ní dédé aago 10 àárọ̀ sí 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tó tètè dé ni wọ́n ń rí nọ́mbà ìṣíwájú níbikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dákẹ́dẹ́mi olómi Olúndé bridge ìlú Ìbàdàn ẹgbọ́kadà tó ń lọ sílé Ṣéwù kọ́lọ́kadà ó gbé lórí ilẹ̀ ìjọ ìmọ́lẹ̀ Nuru Salam Fatorika Tijaniya abẹ́ mango inú kòkó ó sì lè jórí ilẹ̀ ìjọ wa àdúrà rẹ̀ gba prayer ground ní kọjá báàgì àjígbáyé ẹlẹ́rìí ayégoro Ìbàdàn ẹ tún lè pe nọ́mbà yìí 090-705-77719 gbígbà àdúrà tọ́lọ́run ni o Masha Allah.